nínú kéèyàn kọ́ òǹdí àgbókọ́ ènìyàn between building wall and building people building people ni building people ni ó kàdé nípa ọ̀pọ̀lọpọ̀ àwọn tá a ní ká build lẹ́nà tó ń padà ń gé wá jẹ. àwọn nítorí yẹn dáwọ́ dúró. ibi tẹ́ ẹ mọ̀kànlẹ̀ ibi tẹ́ ẹ mọ̀ gbé wàá jíjẹ mímu ó dà mo mọ̀ mo dá wọn mọ̀. Àgbàlá Gabriel ò sọ pé òun ò ṣoore mọ́ o ọ̀rọ̀ àwọn afibiṣólóore yìí wá ń kọ́ àwọn tí ń gé ìka tó ń fún wọn lóúnjẹ jẹ àwọn tó ń gé jẹ ń kọ́ o àmọ́ síbẹ̀ o Àgbàlá Gabriel sọ wípé òun yóò ṣàtẹ̀síwájú nínú oore ṣíṣe rí fídíò tí a gbé lánàá tí Àgbàlá Gabriel wà ní ìyànà pàjá lábòrú ní ọ̀dọ̀ ìyá wòlíì kan tí wọ́n gbé inú ilé tó ti wọlẹ̀ pátápátá tí ọ̀pọ̀lọpọ̀ comments abẹ́ fídíò yẹn ṣé pé Àgbàlá Gabriel ṣì ń ṣe àwọn ìrànlọ́wọ́ bí eléyìí pẹ̀lú bí àwọn èèyàn ṣe pẹ̀lú nǹkan tó ń fojú ẹ̀ rí síbẹ̀ ẹni tí a bá ti dá ọkàn àánú mọ́ yóò ṣàmà ṣe ń tiẹ̀ ni so bàbá yìí ni Àgbàlá Gabriel ló gbé wá látún ràn lọ́wọ́ àti bí wọ́n ṣe máa jẹ oúnjẹ ọ̀fẹ́ ní ọ̀la ẹ jẹ́ fídíò sílẹ̀ fún yín kẹ́ wá lọ wò ẹ bá mi share jẹ́ kó lọ viral yóò dára fún wa àná Ọlọ́run ò ní fi wá sílẹ̀ ó yá lókè lọ́run. bàbá yìí ṣe ìdí láàrin bàbá yìí dà wọ́n bá mú bàbá yìí mo ṣe rí wọn láàrin ìgbà tí mo mọ̀ wọn àti ìfọ̀ lójú sí tí mo rí wọn as became blind ọ̀pọ̀jọ̀ bá mú ọ bàbá yìí bọ̀ ẹ má bọ̀ wòlíì ni wọ́n wo má sùn mẹ́ o bàbá táyà wòlíì ni wọ́n bá gbé mi wòlíì ni wọ́n kí ló kọ́ yín kí lè gbé Pastor Prophet Moses Abiodun is a prophet o wòlíì ni wọ́n o ṣé ẹni tó sí kí ló ṣe yín báyìí kí lè ńlá kọjá lọ́wọ́ báyìí mi ò gbọ́ ojú yín ò rí nà mọ́ báwo ló ṣe jẹ́ glaucoma cataract wọ́n lè ṣe èlò wọn ṣe cataract èlò náà ṣe ń sẹ́yìn ojú méjèèjì 800,000 ẹnìkan lè bá wọn ṣe fún wọn. ẹni tó bá mi ní ìfẹ́ ọmọlàkejì wo gbogbo à ń kọ́ kínní kan kó tó bá mi jáde lóore nísìn lóore èèyàn gbé lọ́rùn ẹ bá fi gbogbo ilẹ̀ àgbáyé kọ́ ilé ẹ bá dẹ̀ fi kọ́ ṣọ́ọ̀ṣì ẹ fi ilẹ̀ náà ní sáyé ní táwọn èèyàn bá jẹ ní tẹ́ ẹ bá ṣe fún àwọn èèyàn ò ní kókó mo stop ohun tí ọlọ́run bá lóyún fún àwọn èèyàn ní kókó wọ́n fi lè bá àwọn èèyàn láti ṣe ẹnìkan nílùú olè Ìbàdàn ni ó ní wọ́n fi lè bá àwọn èèyàn wọ́n fi gbé àwọn èèyàn wá sí church ojú méjì náà lọ ìdí àwọn náà jùlọ láti káàmpù wa tó wà ń bẹ̀yìn ní tó jẹ́ kókó jù ní ìfẹ́ sọ́mọlàkejì bá máa wo kọ́mẹ̀tì yẹn o bàbá mi bọ̀ ẹ wá dókòlẹ̀ yìí dídè kẹ́ máa wo dáhùn yẹn pọ̀ sílẹ̀ kẹ́ máa sọ fún mi mo fẹ́ ní tí mo fẹ́ ni pé mo fẹ́ kájọ dáná ọ̀la fún àwọn tó kù díẹ̀ káàtó àwọn bàbá yẹn. ẹ pẹ̀lẹ́ ẹ má dọ̀bálẹ̀ gbàwó lẹ́dẹ́ lórí mi sí àrán lánàá mo mọ̀ lánàá àná mo àlékò gbàwó lẹ́dẹ́ àná lẹ́dẹ́ mo dá bàbá yìí mọ̀ o mo ṣe nìkan dúró mo dá wọn mo ṣe nìkan dúró àánú wọn dẹ̀ ń ṣe mí àánú wọn ń ṣe mí ẹni ẹ má kún lẹ̀ àgbà wòlíì ní bàbá yìí ṣé ẹ fẹ́ sojú yín ni àbẹ́ ẹ fẹ́ nǹkan tẹ́ mọ̀ jẹ èwo lẹ fẹ́ gangan kẹ níbi tẹ́ mọ̀ gbé sẹ́yìn níbi tẹ́ ń gbé báyìí ni àwọn ẹrù yín náà bá ń gbẹ́rù wọn wá àní ẹ mọ̀ kún lẹ́sẹ̀ bàbá bá ń ṣí kí ló wà mẹ́. Ordination gown gbé jáde náà jáde. so ṣé bẹ́ẹ̀ ṣe wá ṣe ẹ níbi tẹ́ ń gbé báyìí. ok màsẹ́ndẹ̀ wá ran bọ̀dá yìí lọ́wọ́ ẹ̀yẹn dúró. òtítọ́ ẹ̀ṣá àti kí ló wà méjì ń wò. eléyìí ṣẹrù bàbá kò àkísà làwọn eléyìí mú kan jáde àkísà làwọn eléyìí ṣẹrù bàbá kò sí tó ṣe private yìí o mo mọ̀ wọ́n o ẹ̀yin kan gan máa mọ̀ wọ́n Pastor Moses kò sí tó ṣe wọ́n o
ẹ mú sókè má sọkàn mí sókè kí lẹ fẹ́ gangan mo kàn fẹ́ kẹsàn tẹ fẹ́ kéèyàn méjì mẹ́ta dẹ̀ bá mi ṣe fún yín mi ì gbé yín sí kinní kankan ẹ ibi táyà máa gbé wà á ibi táyà máa gbé ó ti tán ó kẹ ẹ ṣe ojú yín gan ẹ kí lẹ gbé ẹ bá àmọ́ rìnnà kẹ́ ẹ máa bá yí kẹ́ ẹ máa gbáyé ẹ má sunkún o ẹ má sunkún o ẹ má sunkún o ẹ má sunkún èmi ò láì bẹ́ẹ̀ jẹ́ sunkún yẹn sẹ́ẹ̀ ẹ má sunkún ẹ má sunkún ẹ má sunkún ẹ má sunkún ẹ ibi táwọn ẹgbẹ́ táwọn iṣẹ́ ìrànṣẹ́ yín ẹ ó ti rí bẹ́ẹ̀ ẹni ẹ má kúnlẹ̀ ńgbẹ́ bá ń kúnlẹ̀ talẹ̀ ń kúnlẹ̀ fún sìn ẹni lòbí táwọn gbé tẹ́lẹ̀ mọ iṣẹ́ ìrànṣẹ́ yín ṣé ibẹ̀ fẹ́ yàwó ìyàwó ti lọ sọ bímọ fún yín ọmọ kan bọ́ lọmọ kan yẹn wà ó ti sá lọ òun náà rí yín ní ìsìn tí ó padà àwọn kan mo gbé lánàá táwọn ọmọ wọn rí wọn tán pè mo ti gbé wọn láìpù lánàá làwọn ọmọ rí wọn pè àwọn tí ń bọ̀ o láti bí ọdún tó pọ̀ ìyá ń sun abẹ́ ẹ̀bẹ̀ yẹn wọn rí tí wọ́n rò ẹ máa rí àánú gbà so ẹ fẹ́ bí tẹ́ mọ̀ gbé àtijọ́ àti mú yẹn ẹ lè ṣiṣẹ́ ẹ̀gán bẹ́ẹ̀ ṣe wà yìí ẹ ṣe ojú yìí tẹ bá ṣe ojú yìí lẹ́yìn bẹ́ẹ̀ ọkọ fẹ́lẹ́ tẹ̀mọ̀ gbé náà ó dà wọ́n láwọn fẹ́lẹ́ táwọn máa gbé o bàbá rí lọ́wọ́ bàbá wò lélẹ̀ lọ́wọ́ náà báyìí tọ́lọ̀ ẹ̀ pọ̀ náà kí náà ṣe bẹ̀yẹn ẹ bá ẹ̀ pọ̀ bàbá ẹ̀rọ inú bẹ́tù náà ti bọ̀ bá mi ẹ̀ pọ̀ ẹ pẹ̀lẹ́ bàbá Oya, jẹ́ máa yẹ fún yín. Má fáwọn lọ́wọ́ yẹn, ìyẹn dùn wọ́n. Má fáwọn lọ́wọ́ yẹn bí ìbọn yẹn. Ẹ máa gáìdì, wọ́n yẹn fọ̀pá tẹ̀lé yẹn máa gáìdì wọn ni. Ẹ kàn gáìdì wọ́n yẹn fọ̀pá tẹ̀lé yẹn. Bàbá bàbá ni àmì ìmọ̀pá yìí ni. Sálàfẹ́ bọ̀dà ń kọ́ àwọn àwọ̀ yìí ni. Oya. Ẹ mú ọjọ́ jù. Sáré gbogbo tó bẹ́ẹ̀ mi lélẹ́yìn. Gbogbo à ń kọ́ kínní kan à ń ṣe àwọn tó kọ́ ògbóni fọ́lọ́ tí mọ́ọ̀tì bá ti wà wá náà á ṣe mọ̀ bàbá yín tó dáa jù ní ìfẹ́ sí ọmọlàkejì love bíbélì wípé ẹ̀fẹ́ nìkejì yájú ó dáa náà ọ̀la ní Sunday àbí. Yes sir. Àwọn èèyàn máa wá ṣọ́ọ̀ṣì. Bẹ́ẹ̀ni sir. Àwọn èèyàn máa kọjá àdúgbò. Yes sir. Ebi ó dẹ̀ máa pa wọ́n. Bẹ́ẹ̀ni sir. Nínú kẹ́ ẹ kọ́ òbí àbí kẹ́ ẹ kọ́ ènìyàn. Nínú kẹ́yàn kọ́ òbí àbí kó kọ́ ènìyàn. Between building wall and building people, building people ni building people ni ó ká dùn pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tá a ní ká build lọ́nà tún padà ń gé wa jẹ. Wà nítorí yẹn dáwọ́ dúró. Ibi tẹ́ ẹ mọ̀ kúnlẹ̀ ibi tẹ́ ẹ mọ̀ gbé wà á jíjẹ mímu ó dà mo mọ̀ wọ́n mo dá wọn mọ̀ ẹ dá wọn lọ ní fúrúfú kìíní ẹ dá wọn tá a lè ṣe mo ti fi àkáǹtì gbà ẹ má bínú wọn mi bọ́sẹ̀ ọkọ ẹ̀ náà ni kò síbi tó ń lọ bó ṣe wáyé kí ni ẹ jọ lóra yín tẹ́bi darúgbó ni ó lọ bí ẹkọ bó ṣe wáyé èkó lọ lábàkú ẹ̀wà àgbà búra bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wò ó sí ọ rí níbo ni ò ti síjà àfi kọ́ ló ń ṣàánú wa ó yá ẹni àkọ́kọ́ dà ẹ bá mi dá sí oúnjẹ ọ̀la tomorrow free food ó yá ta ni number one ta ló ń rò nínú ẹ̀ pé ebi ò gbọ́dọ̀ pa àwọn èèyàn ta ló ń rò pé sà ebi ò gbọ́dọ̀ pa àwọn èèyàn ta ló ń rò bẹ́ẹ̀ pé pásítọ̀ ebi ò gbọ́dọ̀ pa àwọn èèyàn ó yẹ ìṣe báyìí ta ló ń rò bí mo ṣe ń rò yẹn number one ẹ bá mi ẹ kọ́mẹ̀ntì àkáǹtì ti wà ń bẹ̀ pé pásítọ̀ bẹ́ẹ̀ ṣe sọ yìí ebi ò gbọ́dọ̀ pa àwọn èèyàn o lọ́la Sunday tẹ máa ń ṣe free food every Sunday pásítọ̀ ebi ò gbọ́dọ̀ pa àwọn èèyàn o ó yá mo ti béèrú nǹkan báyìí ti pẹ́ o mo ti béèrú nǹkan báyìí ti pẹ́ o mo ti wá sórí ayẹ́fẹ́ láti béèrú nǹkan báyìí ti pẹ́ o ẹ nà ó lágbára ó lágbára ó lágbára ó lágbára
ó wù mí kí n jẹ́ ká mo fẹ́ kẹ́yìn èèyàn nípa àtìpín nínú oúnjẹ ọ̀fẹ́ ọ̀la yẹn ni torí ọ̀fẹ́ bá wà you can call me in and let me know what you can do. Nọ́mbà tẹ́ pèsè wà ń bẹ 07054 900 751. So ẹ pè wọlé free food ọ̀la ó yẹ kémi àti yín jẹ́ olùpín àbí kí ni ń pè Yorùbá yìí ná ó yẹ ká jẹ́ ẹran mi létí Yorùbá yìí ọ̀tọ̀ gbàngbọ́dọ̀ yìí ọ̀tọ̀ kí lẹ pè ẹran mi létí kí lẹ ká jẹ́. kájà alábàárò ààrẹ ni. mo ní oúnjẹ ọ̀fẹ́ ọ̀la mo ní mo fẹ́ ká àwọn èèyàn jẹ́ alábàápín nílẹ̀. wá ní alábàárò irọ́ alábàárò kọ́ alábàásọ ni yọ̀ọ̀tọ̀ àlẹ́ mo rò pé òkè yọ̀ọ̀tọ̀ òkè alábàárò ọ̀rọ̀ yín ti yé mi bẹ́ẹ̀ ṣe wáyé ọ̀rọ̀ yín ti yé mi ọ̀rọ̀ yín ti yé mi ọlágbára mo ti ń rí sí àwọn mẹ́sẹ̀gì kọ̀ọ̀kan lórí fóònù mi you can just call in Sunday every Sunday la máa ń ṣe free food yìí so as you be a partaker the Lord bless you. Amen. As you be a partaker, the Lord bless you. Amen. As you be a partaker, God bless you. Amen. Bẹ́ẹ̀ ṣe jẹ́ alábàápín, you receive blessing. Amen. May the host of heaven bless you. Amen. Every Sunday, I spend nothing less than 500,000. Every Sunday, I spend nothing less than 500,000. So ó dára, inú mi máa ń dùn tá a bá ti ń ṣe. Mi ò regret ẹ̀ rí pé mò ń ṣe. I have never regretted it. So I just want you to be a blessing. I want you to be a partaker so that the blessings of God can reach our side. So ẹ̀dẹ̀ díẹ̀ ní ìbùkún fún. Amen. Ojú òde ní tì. Amen. Ayé ò ní rí mú. Amen. Ẹ máa ga sí. Amen. Ìran yín máa ṣe o. Amen. Ìran yín máa ṣe o. Amen. Tó bá jẹ́ pé lè ní nǹkan là ń ṣe ní ọ̀sẹ̀. Ẹ pé lè ní nǹkan la jọ ń ṣe láyé. Ọ̀run ti kọ́lẹ̀ fún wa. Ẹ pé lè ní nǹkan la jọ ń ṣe. Ọ̀run ti kọ́lẹ̀ fún wa. Yọ̀tọ̀ àwọn tó fẹ́ nípa àtìpín ń bẹ̀ ẹ bá ń pray fún wọn ẹ bá ń gbàdúrà kíkí tó kí fún wọn ni o. Orúkọ Jésù ayérayé gba ọpẹ́ wa ọba àwọn ọba ẹgbà yìí ní bí ẹ ti ń lọ́wọ́ sí àwọn nǹkan yìí lórúkọ Jésù àánú kó wáyé yín kẹ́ ẹ lọ rí àánú gbà ọ̀daràn rere kò ní dá yín bí ebi ọba ti pa àwọn ìjọ yìí lórúkọ Jésù ebi ò ní pa yín torí pé ó jẹ́ alábàápín nínú nǹkan yìí lórúkọ Jésù àánú Ọlọ́run kó wáyé yín rí ó di àṣẹ ẹ ó rí àánú gbà ọdún rere kò ní dáyé yín ọ̀dá owó kò ní dá yín ọ̀dá oúnjẹ kò ní dá yín Bíbélì wí pé òkè lọ́wọ́ afúnni máa ń gbé ó ní ẹni tó bá ta ọkà pé ebi kì yóò pamọ́ ṣùgbọ́n àwọn tó dáwọ́ ọkà títà dúró olè bí ó pa tó bá rí bẹ́ẹ̀ ebi ò ní pa yín bí ẹ ti ń lọ́wọ́ sí oúnjẹ sísè yìí lórúkọ Jésù àánú Ọlọ́run ò kó sọ̀kalẹ̀ sáyé kẹ́ẹ̀rí ọwọ́ Ọlọ́run kẹ́ẹ̀rí àánú ilẹ̀kùn ìbùkún kó ṣí fún ayé ilẹ̀kùn ojú rere kó ṣí fún ayé ilẹ̀kùn ìgbéga kó ṣí fún yín òkè gíga tẹ́nìkọ̀ọ̀kan yín ti gùn lórúkọ Jésù ẹ ò ní jábọ́ àtìrandíran yín lórúkọ Jésù ebi ò ní pa wọ́n bí àwọn èèyàn yìí bá ṣe ń jẹun lọ́la tínú wọn ń dùn inú tiyín náà mọ̀ dùn ọkàn yín yóò sì bẹ́ẹ̀ ẹ ó ní ayọ̀ áńgẹ́lì aláàánú kó bẹ̀ yín wò pàápàá ní oṣù kẹfà tá a wà yìí lórúkọ Jésù ẹ ó rí àánú ńlá gbà áńgẹ́lì tí ó ṣe yín láàánú yóò wá yín rí ó di àṣẹ kò lè yí padà ògo ni fọ́lọ́run lókè Jésù Olúwa wa. Amen. 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 Jesus. Ìyá yẹn náà máa ń gbàdúrà ìyá tó wà lẹ́gbẹ̀ẹ́ yẹn ìyá ọ̀tọ̀ ikú àdúrà o àdúgbò ẹ̀gbọ́n ó yá ìyá fún mi kí ẹ pray mo ń bọ̀ àwọn tí wọ́n ń lọ́wọ́ sí fún oúnjẹ ọ̀fẹ́ ọ̀la ó yá àtàwọn tó kù díẹ̀ káàtó fún. ní orúkọ Jésù ní agbára ẹ̀jẹ̀ Jésù Ọlọ́run alágbára gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ máa ń lọ́wọ́ sí oúnjẹ ọ̀fẹ́ ní àgbàlá Gabriel ní àná ní orúkọ Jésù Ọlọ́run ọgbọ̀wọ́ Mósè yín sókè
àníkú rere ọlọ́run ó máa fi fún yín àánú ọlọ́run yóò máa wà pẹ̀lú yín ojú rere Jésù Kristi yóò máa bá yín gbé bí ẹ ti ń ṣe ọlọ́run àánú yóò máa kọ́ yín máa ṣe ẹ ní sì ṣe ní orúkọ Jésù ti Násárẹ́tì ohun gbogbo tá ẹ ṣe yóò yọrí sí rere ìmọ̀ yín yóò yọrí sáyọ̀ níbi tí èso yín wà ọlọ́run ó bùkún wọn omi odò ẹgbẹ ibi tí ń pa mí sí ní ti tán omi ètò lódò lórúkọ Jésù ìsun yóò ní tán ọlọ́run àánú yóò ṣàánú fún yín ọlọ́run ó ṣàánú fún yín ìmọ̀lẹ́ ọlọ́run ó tàn yín ká gbogbo ibi tẹ́ ẹ lẹ́sọ̀ sí ọlọ́run ó máa bá yín gbé ní orílẹ̀-èdè lórúkọ Jésù wọn ò ní fi yín tó Nàìjíríà wọn ò ní fọmọ yín tó Nàìjíríà ògo ọlọ́run yóò máa bá yín káàkiri ẹwà ọlọ́run ó sì máa wà pọ̀ títí ayé ẹ̀ ní pẹ̀kú kádẹ́lẹ́lẹ́rù onígbàgbọ́ ẹ̀ẹ́dọ̀dọ̀ ọlọ́run sí lórúkọ Jésù Kristi Olúwa wa. Amen. 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 In Jesus' name. Àwọn ìyá wa ti gbàdúrà. Àdúrà ti gbà. Amen. Àdúrà ti gbà.